Ogun abẹ́lé orí kẹtàdínlógójì. Ojú ogun le nítorí Benjamin Adekunle. Àwọn òyìnbó kó wàhálà ńlá bá Ojukwu. Àwọn ọmọ ogun Benjamin Adekunle ti kọjá bíríìjì Ọ̀wàsà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí sáré lọ síwájú. Ṣé afárá náà ló ti ń dá wọn dúró tẹ́lẹ̀? Afárá tí kò jẹ́ kí nǹkan rọrùn fún wọn láti tètè dé ìlú abáni. Ọlọ́run kúkú sì bá wọn ṣe. Àwọn ọmọ ogun Biafra tí wọn ìbá dá wọn dúró, apá wọn kò ká kinní ọ̀hún. Àwọn ọmọ ogun kọmando tí wọn ìbá sì ran àwọn ọmọ Biafra yìí lọ́wọ́ sọ pé àwọn kò tíì ṣetán tí àwọn yóò jagun ní tàwọn nítorí ọ̀gá àwọn tó jẹ́ òyìnbó, ìyẹn Rudolf Steiner, kò tíì fún àwọn láṣẹ. Inú olórí àwọn sọ́jà pátápátá fúnlẹ̀ Biafra nìkan ni kò dùn. Òun ń sáré sọ́tún, ó ń sáré sósì, ó ń bi àwọn ọmọ ogun kọmando òyìnbó yìí kí wọ́n wá bá àwọn dá àwọn 3rd Marine Commando tó jẹ́ ti Adekunle dúró, kí wọ́n lé wọn padà, kí wọ́n lé wọn sẹ́yìn kíákíá, kí wọ́n má jẹ́ kí wọ́n wọ ìlú Aba lọ. Nígbà táwọn ọmọ ogun Adekunle kọjá orí bíríìjì Ọ̀wàsà yìí tí wọn kò dúró, àwọn kọmando tí wọ́n jẹ́ ọmọ ogun òyìnbó yìí náà sá kúrò níbi tí wọ́n wà. Wọ́n sá sẹ́yìn, wọ́n ṣí ibùdó wọn lọ síbòmíì. Bẹ́ẹ̀ ni wọn kò ja ìjà kankan. Ṣùgbọ́n lọ́jọ́ kejì, olórí àwọn ọmọ ogun kọmando tó fẹ́ kojú àwọn ọmọ ogun Adekunle yìí sọ pé òun ti gba àṣẹ látọ̀dọ̀ òyìnbó ọ̀gá àwọn. Ó ti sọ pé kí àwọn bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú àwọn tàwọn. Àwọn ọmọ ogun Biafra yóò sì ríran wò láìpẹ́ rárá. Ṣùgbọ́n lóun kò lè bẹ̀rẹ̀ ìjà bí aago 4 kò bá lù ú. Aago 4 lọ̀gá àwọn sọ fáwọn pé káwọn bẹ̀rẹ̀ ìjà. Bí aago náà kò sì dé orí ẹ̀ báyìí, kò sẹ́ni tí yóò yìnbọn ẹyọ kan báyìí. Nítorí àṣẹ tí ọ̀gá àwọn bá pa fáwọn làwọn yóò tẹ̀lé ní tàwọn. Àwọn ọmọ ogun Adekunle kò dúró ní tiwọn o. Wọn ò dúró kí aago 4 lù tí wọ́n ti já sójú ọ̀nà. Bí ilẹ̀ ti mọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìjà. Dédé aago 6 òwúrọ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí yìnbọn tí wọ́n sì ń pa àwọn ọmọ Biafra tó wọ aṣọ sọ́jà sọ́rùn. Ṣùgbọ́n tí wọn kò ní ìbọn tí wọn yóò fi kojú wọn. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Biafra bẹ̀rẹ̀ sí sá. Bẹ́ẹ̀ ni ogun fẹjú mọ́ wọn lọ́wọ́ táwọn ọmọ ogun Adekunle sì ń lé wọn lọ. Nígbà táwọn kọmando ọmọ òyìnbó gbọ́ ohun tó ń ṣẹlẹ̀, wọ́n yáa kó ẹrù wọn, wọ́n sá wọnú ìlú Aba lọ. Wọ́n ní aago 4 ò tí ì lù, àwọn ò sì lè jagun kankan. Bẹ́ẹ̀ láàrin ìgbà táwọn ọmọ ogun kọmando yìí fi sá sẹ́yìn, àwọn ọmọ ogun Adekunle ní tiwọn ti dé ìkóríta àṣà. Wọ́n wá kọjú sọ́nà Aba àti Akwete. Wọ́n ní kò sẹ́nìkan tí yóò dá àwọn dúró mọ́. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé atẹramọ́ iṣẹ́ ẹni ni o. Nígbà táwọn olórí ogun Biafra retí àwọn kọmando ọmọ òyìnbó kí wọ́n jà tí wọn kò jà, àwọn náà bẹ̀rẹ̀ sí ṣa gbogbo àwọn ọmọ ogun Biafra tí wọ́n wà ní gbogbo agbègbè Aba káàkiri. Bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n wà lọ́nà jíjìn náà pé kí wọ́n máa bọ̀, kí wọ́n wá lé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n fẹ́ wọ ìlú Aba padà sẹ́yìn, kí wọ́n má tún jẹ́ kí wọ́n gba ìlú náà lọ́wọ́ àwọn o. Èyí tí à ń wí yìí ti pẹ́ jù. Àwọn ọmọ ogun yìí bẹ̀rẹ̀ sí rọ́dé lóòótọ́. Ìjà náà sì gbóná ní ìkóríta àṣà yìí. Àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò lè lọ síwájú mọ́. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Biafra náà kò lè lé wọn padà sẹ́yìn. Wọ́n jọ dúró sójú kan náà tí wọ́n ń dáná ìbọn yá ara wọn. Ẹni tó bá ṣojú ẹ̀ ló lè sọ jàre. Bóyá bó bá jẹ́ pé àwọn ọmọ ogun kọmando yìí ran àwọn ọmọ Biafra yìí lọ́wọ́ lásìkò náà ni, wọn yóò borí àwọn ọmọ Nàìjíríà. Wọn yóò sì lé wọn padà sẹ́yìn fúngbà díẹ̀ náà bí wọn yóò tilẹ̀ padà wá lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n wọn kò bá wọn dá sí i. Wọ́n ní àwọn ń ṣe àtúntò àwọn ọmọ ogun àwọn. Bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì ja ìjà ẹyọ kan báyìí láti ìgbà tí wọ́n ti débẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kò yìnbọn kan ṣoṣo. Wọ́n kàn wà níbẹ̀ bí ẹni tí kò sí ni. Taffy Williams tí ṣe olórí wọn sọ pé àwọn ò lè jà lọ́wọ́ táwọn wà yẹn mọ́ nítorí àsìkò táwọn ti múra ìjà ti kọjá. Ní báyìí àwọn yóò ṣẹ̀ṣẹ̀ tún ṣe àtúntò sí àwọn ọmọ ogun àwọn àti ètò ìjagun àwọn ni. Nígbà náà ni àwọn yóò ṣẹ̀ṣẹ̀ jáde sí gbangba. Àwọn yóò sì fi hàn Adekunle àti àwọn ọmọ ogun ẹ̀ pé àgbò tó tàdí mẹ́yìn làwọn, agbára ló lọ mú wá. Àwọn náà yóò fojú ara wọn rí i. Fún odidi ọjọ́ 7 gbáko, àwọn ọmọ ogun Biafra kò jẹ́ káwọn ọmọ ogun Nàìjíríà yìí kọjá o.
wọ́n bá wọn fà á ó tó ara wọn bí wọ́n bá ti ní kí àwọn kọjá báyìí tí wọ́n bá gbéra lẹ́ẹ̀kan náà láwọn ọmọ Ojukwu yìí yóò tún ya bò wọ́n tí àwọn ọmọ Adekunle yóò sì pa púpọ̀ nínú wọn ṣùgbọ́n àwọn náà yóò rí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà pa wọn yóò sì ja ìjà náà títí tí wọn yóò fi túká ni tí kò ní sẹ́ni tó lè lọ síwájú tí kò ní sẹ́ni tó lè lọ sẹ́yìn kálukú yóò kàn tún padà sáàyè ẹ̀ ni. ṣùgbọ́n nígbà tó yá ọta ìbọn bẹ̀rẹ̀ sí kásẹ̀ nílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra kò sọ́ta ìbọn mọ́ rárá ìbọn kan wà ní kòròfo ni. kálukú náà ló fojú rí i pé kò lè pẹ́ táwọn ọmọ Nàìjíríà yóò fi tẹ̀ wọ́n rì nítorí bí wọ́n bá ti mọ̀ pé kò sọ́ta nínú ìbọn wọn mọ́ ni wọn yóò ya lù wọ́n bí ògiri àlàpà wọn yóò sì máa pa wọ́n bí ẹni pa adìẹ lásán ni. nígbà náà ni òyìnbó tó ń jẹ́ Stena yìí dé o ó dé sílùú Àbá ó dé tìjàtìjà ó dé togun-togun àwọn sọ́jà bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọ́n bá òun nìkan dé ìbọn ńláńlá wà lọ́wọ́ wọn ọta ìbọn tó pọ̀ wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ní mọ́tò àyìnbọn pàápàá òyìnbó náà ní káwọn ọmọ òun pariwo káàkiri gbogbo Àbá pé ogun tí wọ́n ń gbúròó ẹ̀ pé ó fẹ́ wọ Àbá yìí wọ́n ní wọn ò ní gbúròó ogun náà mọ́ o nítorí òun àtàwọn ọmọ ogun kọmándó òun yóò ṣe ohun táwọn àpapọ̀ ọmọ ogun Biafra kò lè ṣe láàrin ọjọ́ 7 ní wákàtí 7 péré. òní inú àwọn ọmọ Ìgbò tó wà nílùú Àbá bá bẹ̀rẹ̀ sí dùn wọ́n sì ń jó wọ́n ń yọ̀ káàkiri wọ́n ń sọ láàrin ara wọn pé ẹni tí yóò gba ìlú àwọn ló dé yìí òyìnbó tí àwọn ti ń gbọ́ orúkọ ẹ̀ pé kò gbàgbẹ̀rẹ́ òyìnbó tí wọ́n ti ròyìn pé ó ní àwọn àjọ̀nú kan tó máa ń fi ìjà lójú ogun ohun tí a ò bá kúkú mọ̀ náà ní gbọ́njú ní lọ olórí àwọn ọmọ ogun Biafra pàápàá sáré kàbàkàbà ó di ọ̀dọ̀ òyìnbó yìí ó bá Stena lálejò ó sì sọ fún un pé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ àwọn ọmọ ogun Adekunle ti dé tòsí wọ́n sì ń sáré bọ̀ lọ́nà Àbá àti pé kò sọ́ta ìbọn lọ́wọ́ àwọn ọmọ ogun Biafra tó ń dá wọn dúró tẹ́lẹ̀ mọ́ Stena ní kí ọ̀gá àgbà Mádìébò fi ọkàn ara ẹ̀ balẹ̀ jàre gbogbo ohun tó ń jà láyà yẹn yóò yanjú kíá bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ 28 oṣù kẹjọ yìí ni Stena dé sílùú Àbá ní 1968 ó ní kí ọ̀gá àwọn sọ́jà náà lọ kó àwọn ọmọ ogun ẹ̀ jọ kó sì sọ fún wọn pé bó bá ti di òwúrọ̀ 30 oṣù náà ní déédéé aago 6 àwọn yóò bẹ̀rẹ̀ ìjà àwọn yóò sì lé àwọn ọmọ ogun Nàìjíríà náà lọ kíákíá ọkùnrin òyìnbó náà ní bí àwọn yóò ti ṣe jagun náà ní kí Mádìébò kó àwọn ọmọ ogun Biafra gbogbo tí wọ́n wà lójú ogun náà jọ sí ẹ̀gbẹ́ kan kó sọ pé kí àwọn máa jagun sí apá Akwete àwọn yóò bẹ̀rẹ̀ ogun tiwọn ní ẹnubodè Àbá gan wọn yóò sì jọ pàdé ní ìkóríta Asa níbi táwọn ọmọ ogun Nàìjíríà wà àwọn yóò sì ti bẹ̀lé gbogbo wọn kọjá bíríìjì Ọ̀wàsà ẹnìkan kò sì ní í gbúròó wọn nítòsí látọjọ́ náà lọ ó ní kí ọ̀gá àwọn sọ́jà náà tètè máa lọ kó sì sọ fáwọn ọmọ ogun ẹ̀ pé láàárọ̀ láago 6 oṣù kẹjọ ọdún 1968 kí wọ́n bẹ̀rẹ̀ sí jagun láti Akwete àwọn yóò pàdé wọn ní kòríta Asa kò sẹ́nìkan tó gbọ́dọ̀ dúró wo kinní náà lójúmọ́ kí iná máa dáhùn látẹnu ìbọn bí ilẹ̀ bá ti mọ́ ni. ẹ̀mí kan náà ló kù lẹ́nu àwọn ọmọ ogun Biafra ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ irú ọ̀rọ̀ ìdùnnú báyìí inú wọn dùn dẹ́yìn agbára ńlá sì padà sí ara wọn gẹ́gẹ́ bí wọ́n ti wí tí wọ́n sì pàṣẹ fún wọn wọ́n bẹ̀rẹ̀ ìjà láago 6 òwúrọ̀ kùtù wọ́n ń gba ọ̀nà Akwete lọ ní tiwọn wọ́n fẹ̀mí ja ìjà náà débi pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń bá lọ́nà kò lè dúró gbogbo wọn ń sá padà síbi tí wọ́n ti wá ni wọ́n ń sá lọ sọ́nà ìkóríta Asa wọ́n ń lọ sọ fáwọn ẹlẹgbẹ́ wọn tó wà níbẹ̀ pé nǹkan dé o ọwọ́ táwọn ọmọ ogun Biafra yìí gbé lè ju ti tẹ́lẹ̀ lọ nítorí pé wọn kò sì fẹ́ káwọn tí wọ́n lọ bá pè wọ́n ní ọ̀lẹ ńṣe ni wọ́n ròyìn pé àwọn ọmọ ogun tí wọ́n ń kó bọ̀ tó 5,000 pé gbogbo wọn ni wọ́n ní ìbọn lọ́wọ́ tí wọ́n sì ń yìn wọn ò ṣe é dojúkọ o gbogbo ìjà táwọn ọmọ Ojukwu ń jà yìí ohun tó ń fún wọn lágbára bẹ́ẹ̀ náà ni pé wọ́n ti lérò pé àwọn ọmọ ogun kọmándó tí òyìnbó Stena ń kó bọ̀ náà ti ń jagun wọn láti ẹnu ibodè Àbá wọ́n sì ti ń bọ̀ nítòsí ibi táwọn wà àwọn yóò pàdé ara àwọn ní kòríta Asa àwọn yóò sì jọ lé àwọn ọmọ ogun Nàìjíríà náà lọ pátápátá ni ọ̀gá àwọn sọ́jà Biafra yìí náà ń rìn kiri ní tiẹ̀ lẹ́yìn tó sì ti rí i pé àwọn ọmọ ogun Biafra ń jà lọ láì fọ̀tápè ó gbéra
pé kí òun wo àwọn ọmọ ogun stena ìyẹn àwọn kọmando òyìnbó pé kí òun wo ibi tí wọ́n ti dé gan-an. ṣùgbọ́n ẹnu yà á nígbà tó dé ẹnu ibodè Aba tí kò gbúròó àwọn ọmọ ogun òyìnbó yìí. Kò rí wọn níbẹ̀, kò rí òyìnbó, kò sì rí ẹnìkan sọ ohun tó ṣẹlẹ̀ gan fún un. Bẹ́ẹ̀ aago 9 àárọ̀ ló ti lù yìí, àwọn ọmọ ogun Biafra ti ń jagun láti bíi wákàtí 3. Ẹni bímọ ọ̀ràn ní ìpọ́n, ọ̀gá àwọn sọ́jà yìí sáré ó di àárín ìlú Aba, ó ń fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ àti ìdí táwọn ọmọ ogun òyìnbó yìí kò fi tí ìbẹ̀rẹ̀ ìjà tiwọn. Ojú ọjà ló ti bá wọn, ìyẹn níwájú ọjà Aba gan-an. Níbẹ̀ ló ti bá òyìnbó yìí àtàwọn ọmọ ogun ẹ̀. Ṣùgbọ́n ọ̀tọ̀ lohun tó rò pé òun yóò bá, ọ̀tọ̀ lohun tó bá tí wọ́n ń ṣe. Òun ti rò pé wọn yóò múra ogun, wọn yóò sì máa gba ojú ìjà lọ ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o. Iwájú ọjà tí wọ́n wà yìí, ìlú ni wọ́n gbé dání tí wọ́n ń lù ú, tí wọ́n sì ń ki oríkì ara wọn up commando àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti ń pariwo bẹ́ẹ̀ làwọn onílù wọn ń da ìlú bolẹ̀ tí wọ́n sì ń jó ijó gidi. Lọ́jọ́ wo ni àwọn aráàlú ti rí àwọn sọ́jà tí wọ́n ń lùlù tí wọ́n ń jó? Àwọn náà jáde wọ́n wá wòran. Àwọn tó sì láyà dáadáa nínú wọn dúró sẹ́bàá ọ̀nà, wọ́n ń jó níbi tí wọ́n dúró sí. Nígbà tí Mádùébò tí í ṣe ọ̀gá àwọn sọ́jà Biafra jálu àwọn èèyàn náà lójijì, kò yé ohun tó ń ṣẹlẹ̀ lára. Nígbà tí ogun gbóná burúkú níbìkan, tí àwọn èèyàn ń kú ní ìṣẹ́jú tí àwọn sọ́jà kan sì wà níta gbangba tí wọ́n ń jó, tí àwọn aráàlú tí kò mọ kinní kan sì ń tẹ̀lé wọn jó ijó ẹlẹ́yà báyìí kiri. Ṣùgbọ́n kò sóhun tí ó lè ṣe, kò tilẹ̀ gbọ́dọ̀ fi ara hàn bí ẹni tí inú ẹ̀ ò dùn sí jó rakíraki tó ń lọ lọ́wọ́ náà. Bó bá ṣe bẹ́ẹ̀, àfàìmọ̀ làwọn ọmọdé sọ́jà kò ní kó ọ̀gá wọn lẹ́sẹ̀ sókè, kó má ṣe pé wọn yóò ti rán bàbá lọ sọ́run kí wọ́n tó rántí pé ọ̀gá àwọn ni. Ọ̀gá sọ́jà náà kò tiẹ̀ lè dé ibi tí stena òyìnbó náà wà fúnra ẹ̀, nítorí yàtọ̀ sí àwọn sọ́jà ẹṣin òkọ́kú tí wọ́n yí ká, òun gan ló ṣáájú ijó ọ̀hún. Kò sì sẹ́ni tó lè mú pé ijó ẹ̀ ṣe tó báyìí jàre. Ṣùgbọ́n ọ̀gá àwọn ọmọ ogun Biafra yìí pe ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ òyìnbó yìí sẹ́gbẹ̀ẹ́ kan. Ó ní òun fẹ́ mọ kí ló fa ijó tó báyìí. Ọkùnrin oníròyìn kan tí wọ́n ti lé dànù ní rédíò BBC tìlú òyìnbó nítorí pé ó ń kọ nǹkan dáadáa nípa Ojukwu, ó sì ń kọ nǹkan aburú nípa Nàìjíríà ní Frederick Forsyth lórúkọ ẹ̀. Òun ló wá ṣàlàyé fọ́gá àwọn sọ́jà Biafra yìí pé kò sóhun méjì tó fa ijó ju pé wọ́n ń fi ijó náà sọ fún àwọn ọmọ ìlú Aba pé àwọn fẹ́ jagun lóòótọ́ o, àwọn sì fẹ́ gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà. Ṣùgbọ́n Ojukwu kò sanwó oṣù àwọn fáwọn, àwọn ò sì lè máa jagun báyìí láì gbowó o. Frederick wá sọ fún Mádùébò pé báwo ni Ojukwu pàápàá ṣe lè rò pé kí àwọn òyìnbó tó jẹ́ pé wọn ò níṣẹ́ méjì, ogun ni wọ́n fi ń jẹun, máa jagun láì gbowó, nígbà tó ṣe pé wọn kò torí ohun méjì jagun ju owó lọ. Àbí kí ló kan àwọn òyìnbó kan Biafra tàbí Nàìjíríà? Ṣé ọmọ Ìgbò ni wọ́n ni àbí ọmọ Haúsá? Ṣé bí owó làwọn torí ẹ̀ wá? Kí Ojukwu sanwó wọn fún wọn bó bá fẹ́ kí wọ́n jagun. Ẹnu ya ọ̀gá àwọn sọ́jà Biafra, ó sì fẹ́rẹ̀ lè máa jatọ́. Ó ní bí ọ̀rọ̀ bá tilẹ̀ fẹ́ rí báyìí, ṣé bí òun àti stena ọ̀gá àwọn sọ̀rọ̀ lánàá òde yìí tó sì sọ pé kí àwọn máa jagun nìṣó, òun àti àwọn ọmọ ogun òun ń bọ̀ lẹ́yìn àwọn. Nígbà náà ni Taffy Williams, ọ̀gá àwọn ọmọ ogun tó yẹ kó ti jagun látọjọ́ yìí dá sọ̀rọ̀ náà, tó sì sọ fún olórí àwọn ọmọ ogun Biafra pé kò sẹ́ni tí yóò sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde fún un, nítorí ọ̀nà kan ṣoṣo táwọn òyìnbó ajagun jẹun fi máa ń gba owó wọn nìyẹn. Ó ní àwọn ti ṣe bẹ́ẹ̀ káàkiri orílẹ̀-èdè, bí àwọn bá sì ti ṣe bẹ́ẹ̀ làwọn ìjọba náà máa ń sáré san owó tí wọ́n bá jẹ àwọn. Ó ní bí ọkùnrin náà kò bá fẹ́ kí àwọn ọmọ ogun Adekunle wá gba Aba lọ́wọ́ wọn, kí wọ́n sì pa gbogbo àwọn tí wọ́n bá wà níbẹ̀, kó tètè ránṣẹ́ sójúkú o pé kó sanwó àwọn. Bí bẹ́ẹ̀ kọ́, bí àwọn jagunjagun láti Nàìjíríà yìí bá dé, àwọn yóò máa wòran ní tàwọn títí tí wọn yóò fi jẹ ìlú abárun ni. Irú kí leléyìí? Bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn sọ́jà yìí ṣe lanu rẹ̀ tí kò lè pa á dé bọ̀rọ̀. Ó sáré kàbàkàbà kúrò níbẹ̀. Ó ń wá ọ̀nà tí yóò fi ránṣẹ́ sójúkú. Ṣùgbọ́n nígbà tí wọn yóò fi rí owó àwọn òyìnbó ajagunta yìí san, nǹkan ti dàrú mọ́ Ojukwu àtàwọn èèyàn ẹ̀ lọ́wọ́ pátápátá nílùú Aba. Kí ló ṣẹlẹ̀? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláìwọlá alága
ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí fún àkọsílẹ̀ ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.